ìyà tá a jẹ ní 2025 yìí lọ́wọ́ àwọn Fúlàní tàbí kí sọ pé ìyà tí Yorùbá jẹ ọmọ kóòtù òjíire tá a jẹ lọ́wọ́ Nàìjíríà ní 2025 bó o la ṣe ní jẹ irú ìyà bẹ́ẹ̀ ní 2026 onímọ̀bí ni pé ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ jà fún ìran yín pípa tán pa ìran Yorùbá ní 2025 what is the solution tí wọn ò fi ní rí wa pa bẹ́ẹ̀ ní 2026 ọ̀rọ̀ yìí ó dọ̀rọ̀ àgbààgbà ọ̀rọ̀ yìí ó dọ̀rọ̀ àgbààgbà kágbààgbà ìlú bá wa dá sí ọ̀rọ̀ yìí ó dọ̀rọ̀ àgbààgbà ajíbù wà àbí ṣé mo gbà Babátúndé àgbàrá yìí po kòtò iráyé yóò ní fòyín ru bẹ́ẹ̀ tí ń wọlé ohun tó dùn wá rí ní 2025 bó o ní a ṣe ní túrí ní 2026 ohun tó ń gbà lọ́wọ́ wa ní 2025 bó o la ṣe máa dá padà ní 2026 kí ni àkọ́kọ́ ohun tó ń gbà lọ́wọ́ wa ní 2025 yìí oní ìròyìn ayọ̀ tó àjẹ́ kó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá mo gbọ́ pé wọ́n ní bọ́ǹbù tó hàn tuntun lánàá lẹ́kọ̀ọ́ bóyá bọ́ǹbù ti amẹ́ni o bóyá àwọn ará ti bíbẹ̀ ẹni o pé Tinubu ló ń bọ́ǹbù torí wọ́n ti ní Yorùbá ló ń bọ́ǹbù Sókótó náà àwọn náà fẹ́ máa bọ́ǹbù ilẹ̀ Yorùbá ìròyìn ayọ̀ tó gbà ní ilẹ̀ Yorùbá lọ lórísun wa bó o la ṣe máa dá padà ní 2026 pípa tó ń pa wá ní 2025 yìí bó o la ṣe máa fòpin sí ní 2026 ogun ìjínigbé every corner in Yorùbá land tó wà rampant bó o la ṣe máa fòpin sí ní 2026 tó tún ní repeat ara ẹ̀ mo wá ní tójú wa rí tí ò yẹ kójú ọmọlúàbí máa rí ntẹ́tí wa ń gbọ́ tí ò yẹ kétí ọmọlúàbí máa gbọ́ ohun tí ẹnu sọ síta lórí ọ̀rọ̀ kóòtù òjíire tí ò yẹ kẹ́nu sọ síta bó o la ṣe máa fòpin sí ní 2026 ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àkókò tó yẹ kẹ́ ẹ jàre mo sọ̀rọ̀ kan lánàá gbẹ̀mù tí àdó olóró bú gbẹ̀mù they did not attack Nigeria government again ohun tó sọ ni pé Yorùbá na Yorùbá man dey bomb the Yorùbá want to kill Fulanis àbí bẹ́ẹ̀ kọ́ ìrìdí tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá náà gbẹ́dọ̀ dìde ẹ mọ àwọn àgbààgbà Fúlàní tó ti ń sọ̀rọ̀ láti gbà tí ìsílẹ̀ tìyẹ ti ń ṣẹlẹ̀ Gumi bí Gumi ṣe ń sọ títí ẹ̀ Sultan Sokoto ń sọ títí ẹ̀ Abdullahi Adamu ń sọ títí ẹ̀ Garuba Adamu ń sọ títí ẹ̀ Galolo Garuba ń sọ títí ẹ̀ name them all of them wọ́n sọ títí wọn tí wọ́n ń dìfẹ́ǹdì àwọn Boko Haram tí ń jìran Yorùbá gbé ṣé bí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe dákẹ́tẹ̀ ṣe wòran ní 2025 ṣé bẹ́ẹ̀ náà lẹ́yìn ṣe tún wòran ní 2026 ṣé bẹ́ẹ̀ lẹ́ ṣe máa wòran sà okùn tó fi sí wa lọ́rùn tí ò fún wa lórí ọ̀fẹ́ láti dìbẹ́ǹdì ilẹ̀ wa okùn tó fi sí wa lọ́rùn tí ò fún wa lórí ọ̀fẹ́ láti kọ ìyà fún ara wa pé a ò kúkú lọ́wọ́ Fúlàní mọ́ ní 2025 yìí ṣé 2026 sà ṣé bẹ́ẹ̀ ṣe tún máa wòran náà rèé ẹ̀ ń bí mílíọ̀nù kìlókùn gbogbo wa láàmú we already have the solution fún pípa tó ń pa wá àdèmọ́ tó di
tó dí wa lọ́wọ́, àmọ́ tó fún wọn ní orí ọ̀fẹ́ láti máa pa wá bí ẹni pẹran. Mo sọ lánàá, mo ní ààrò tó bá tutù òun lẹ́dìyẹ máa ń sàbá sí. Kí náà ń pè lába níbi tí ẹdìyẹ máa ń yé sí. Ẹ mọ̀ pé tẹ́ bá ní àwọn kì í ṣe adìyẹ àgíríkì o, adìyẹ ìbílẹ̀ tó bá ti rí ibi tẹ́ ti ń dáná tó rí pé ibẹ̀ tutù, á fọwọ́ àfẹsẹ̀ méjèèjì wá kòtò gbùrùgbùrùgbùrùgbùrù gbùrù wá bẹ̀rẹ̀ sí yé yín bẹ̀bẹ̀ ní ọmọ wa. Bọ̀tà àwọn ìyá wa níjọ́ wọn àná tó bá ti rí pé ẹdìyẹ yé yín wọ́n wá aṣọ, tó bá ti wá mu wọ́n wá dé mọ́bì kan. Tẹ́ bá ti dé mọ́ tó lo bí ọjọ́ bí méjì ń bẹ̀ tó bá máa tú síta tó bá máa yé ibẹ̀ ló máa lọ. Ilẹ̀ Yorùbá tó tutù ó fún àwọn Fúlàní lórí ọ̀fẹ́ ní 2025 láti máa ṣe wá ṣàkàṣàkà bó ṣe wù wọ́n. To the extent ní 2025 yìí wọ́n sọ fún wa pé go call your Tinubu come. Ìwọ̀sí ńlá ntí ìran Yorùbá ò lè ṣe nígbà tí Buhari wà ń bẹ̀ káwa sọ fún wa pé go call your Buhari come. Ẹnu tólúwa ẹ fi sọtẹ́nu Yorùbá yadé pàkọ́, but àwọn ní agbára, they have the confidence pé tọmọ Yorùbá bá wọn fà wá ní go call your Tinubu come. Go call your Tinubu come. Ṣé kìí ṣe pé irú ẹ̀ àtúnṣẹlẹ̀ ní 2025 torí bẹ́ẹ̀ yẹn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe dákẹ́tẹ̀ ṣe ń wòran. Quiet ó jẹ́ number 2 tó fún wọn ní boldness àtagbára. Kò sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó lè àtáàkì wọn bí àwọn àgbààgbà wọn ṣe ń fi ọ̀rọ̀ akíkanjú mo ṣe fi ń báàkì wọn. Mo ka ní ìwé ìròyìn kan wọ́n ní nígbà tó ń lọ àtáàkì àwọn Boko Haram, ẹni yẹn kọ́ sọ pé lára àwọn intelligent tó lọ bẹ̀ ni pé Buhari government did not happy for that attack. Mo wá gbá rìvásì sẹ́yìn pé ààbò náà ti jẹ́ kó dismiss Major General Atọ́lágbé àti Major General Joel Adeniyi torí àwọn yẹn lọ àtáàkì àwọn ará bíbá ẹni. Ààbò òun ló ṣe kú pa Tolúlọpẹ́ Arótilé. Ṣé bí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó ṣe máa ń dákẹ́ rèé? Yorùbá yín òye máa ṣi wèrè gbé kòtò jìn tó lógbọ́n àbí ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀kọ́ bá mi kọ́ dáadáa. Okùn tó fi sí wa lọ́rùn tí mò ń sọ that give the Fulani upper hand. Òun ní wípé bó ṣe declare Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà wanted tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dákẹ́ tó dẹ̀ jẹ́ Sunday Ìgbòho nìkan la rí tó àtàkì wọn that stand up to defend the Yoruba land. Tí Buhari government, the Fulani government declare wanted. Tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ dákẹ́ tẹ̀dẹ̀ ń wòran. He give them another upper hand láti ṣe Yorùbá bí ó ṣe wù wọ́n. Sáà ṣé kìí ṣe bẹ́ẹ̀ ṣe dákẹ́ ní 2025 rèé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n, ṣé kìí ṣe bẹ́ẹ̀ náà lè ṣe máa tún dákẹ́ ní 2026 tí àwọn ará bíbá yóò tún máa wọlé tó máa jẹ́ ọmọ Yorùbá gbé tó máa béèrè millions tó máa jẹ́ ọmọ Yorùbá gbé tó máa béèrè millions at the end of the day tàbá tún gba millions tó wá tún pa wọ́n. ẹ má gbàgbé pé nínú ọdún yìí náà gbé olórí Afẹ́nifẹ́re ọ̀dọ́ Afẹ́nifẹ́re tó jí gbé Ọ̀jájú ní ó ròyìn ohun tó ju ẹ̀rí. Ó ròyìn tó ju ẹ̀rí ìyàwó ẹ̀kọ́ bàbá mi Allen Rose àbí ẹjọ́ bá mi ṣíà ẹ bá mi ṣíà ẹ ẹ̀dẹ̀ fẹ́mi náà ní stika wọ́n ti ní ká máa béèrè àwọn àgbààgbà ní ká máa béèrè ẹ máa béèrè bàbá Èkìtì ẹ máa béèrè owó lẹ fi ń ra dátà bí àwọn kan ń bú wa ní ìmọ̀ ìbúdẹ̀ lè bú mi tó lè dùn mí mọ́. ohun tó dún ọmọkùnrin yẹn rí ó ṣàlàyé ṣé kìí ṣe bí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó ṣètú dákẹ́ náà rèé ní 2026 tó ń wọ̀ lọ́ọ̀kan yìí àbí ẹ tún pé ẹni tó ń strategize tó fòdìdí ọdún bíi mẹ́ta sí 2021 wọ́n strategize ní 2021 wọ́n strategize 20 billion 2022 wọ́n strategize another 20 billion
2023 wọ́n strategize pé àwọn ní ọmọ ogun 10,000 ṣé 10,000 náà àbí 1 million ṣé kìí ṣe strategize yẹn náà láàtú fi 2026 ṣe táwọn ará bíbá yóò dẹ̀ máa mú wa ṣíkún táwọn máa mú wa ṣíkún. àbí summit láti máa fi 2026 ṣe when we have already have the solution tó dé pé tẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá bá dìde tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ má tún jẹ́ sọ pé ikú Bọ́lá jẹ́ ní ilẹ̀ Yorùbá kó jẹ́rú àkókò ní bàbá Gani Fáwẹ́mi wà láyé kó jẹ́rú àkókò ní bàbá wa Fẹ́mi bẹ́ẹ̀ kọ́ra sọ Kútì bàbá wa Táyé Ṣóláàrin kó jẹ́rú àkókò yìí lọ́sàn-án lóru ẹ̀ máa rí wọn ni wọ́n máa sọ̀rọ̀ akí bàbá Abraham Adéṣeyà bàbá Adékúnlé Ajáṣin ẹ má jẹ́ sọ pé ikú Bọ́lá jẹ́ ṣé kìí ṣe pé bí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó ṣe tún dákẹ́ lọ́dún yìí rèé lọ́dún tó ń bọ̀ bẹ́ẹ̀ ṣe dákẹ́ lọ́dún yìí lẹ́ṣẹ̀ tún dákẹ́ lọ́dún tó ń bọ̀ táwọn ará bíbá yóò tún máa mú wa bígbà tí ènìyàn bá mú adìyẹ àkàmẹ́yẹ adìyẹ tẹ́mi ẹ̀ lọ lọ́jọ́ ọ̀la wọ́n ní ìfẹ́ tá a fẹ́ dìyẹ kámú kádù lọ́rùn kámú kápájẹ ni ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ ti dákẹ́ ní 2025 lẹ́tún máa fi dákẹ́ ní 2026 àbí kékeré lójú wa rí ní 2025 fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àbí késekése la rí ní 2025 àbí kàsàkàsà ń bọ̀ lọ́nà bàbá késekése ní 2026. ṣé kìí ṣe wípé a tún máa fọwọ́ ara wa fagbọ̀dọ̀ sí ara wa lọ́rùn. ẹ̀rọ ní ìrẹ́lẹ̀ nígbà àwọn ọmọ Kwara àmọ́ ìpínlẹ̀ ojoojúmọ́ náà wọlé sọ́dọ̀ wọn gómìnà wọn Boko Haram ní ó wà lára àwọn tó supply wọn ní ìbọn èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ gbọ́ nígbà táwọn tó mú tẹ́mú ní Ẹ̀dó tó sọ pé Kwara government ló supply wọn níbọn àwọn ará Kogi náà máa ń tójú wọn rí and we adé pariwo pé they want to use that two state as a gateway to Yorùbá land. ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ yín àgbààgbà Yorùbá ṣe dákẹ́ ní 2025 yìí lẹ́sẹ̀ tó máa dákẹ́ ní 2026 tẹ́ ẹ máa wòran tí wọ́n tún dọ̀kọ́. tí ẹ tún máa wòran sá tí ẹ̀mí ọmọ Yorùbá ó tún máa bọ́. àkókò rẹ̀ láti jà fún ìran yín ìjà tá a ní kẹ́ ìjà kì í ṣe ìjà AK-47 kì í ṣe ìjà blow bí àwọn àgbààgbà wọn ṣe ń sọ̀rọ̀ tó ṣe ń sọ̀rọ̀ kẹ́yìn náà máa tákà àwọn pé àwọn èèyàn yín ò lè máa pa wá ká máa wòran. wọ́n barista mi ò mọ̀ ṣe Kingsley ni ó ṣe mo máa ń wo kíní máa yẹ lórí TikTok ọmọ Ìgbò ni he always hammer them káwa náà káwa ní bíi mẹ́wàá but àwọn brothers wa àwọn youth wa tó ń jáde lẹ́nìí orí Nàìjíríà náà yìí dúró lé lórí àwọn bíi brother wa Délé Fárótìmí wọ́n rí tí ìran wọn rò agbára wọn àti ìlò síbi tó yẹ kán lè sí they are still defending Nigeria èyí tó yẹ kán lo agbára wọn to condemn the killing of their people. ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá sọ wípé ìṣọwọ́jà àwọn ará bíbá yóò dé ọ̀dọ̀ òun ó ń tẹ́ra ẹ̀ jẹ ni. ṣé kìí ṣe pé ń tójú wa rí ní 2025 lọ́wọ́ àwọn Fúlàní ìsà àtúmọ̀àrí ní 2026 torí it is difficult for the Yorùbá leaders to free Sunday Igboho èèyàn kan tó wà ní ilẹ̀ Yorùbá tó sì bẹ̀rù lọ́wọ́lọ́wọ́ táwọn tó wà nínú gbé bá gbọ́ kó Sunday Igboho bọ̀ tí wọ́n ya dànù with AK-47 tó wà lọ́wọ́ wọn. the man said it in palace bàbá wọn lọ́wọ́ bó ṣe bí ìbọn ló fẹ́ yàn ẹ̀wọ̀n àyàn táyà epo mi ní oṣù bíi méjì oṣù bíi mẹ́ta kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá pé ọmọ tó sọ̀rọ̀ yìí ẹ ti ẹ̀já dán wò kí ìran Yorùbá wà máa tún ní ìpayín kékeré mọ́ but all the Yorùbá leaders keep quiet
ṣé kí n sọ pé torí oil block àbí torí owó tàbí torí contract? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, this thing belong to you, not the Fulani. Ẹ̀yin lẹ́ni ọrọ̀ ajé tí Nàìjíríà gbẹ́nu títàn mú bígbà tẹ́nìyàn bá mú ọsàn. It belong to the Yorùbá race. Tó bá jẹ́ pé nítorí fi kó yín láyà jẹ́ nìyẹn tẹ́ ẹ̀ fi lè sọ̀rọ̀. It is only you. Wọ́n pa àwọn ọmọ yín tẹ̀ ń dìbẹ́ẹ̀dì Nàìjíríà. Wọ́n pa ìran Yorùbá, wọ́n jí wa gbé, ẹ ti ń dìbẹ́ẹ̀dì Nàìjíríà. Mo ti wá rí àwọn Fúlàní tó sọ pé torí àdó olóró tó bú gbàmù ní Sókótó, wọ́n sọ pé they will divide this country. We cannot allow Tinubu to be killing our people. Ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, when the Boko Haram kidnap, killing, destroy the Yorùbá land, ẹ̀dlájú yín lẹ̀ ń wòran, wọ́n dẹ̀ ń pa ìran Yorùbá lọ. Ẹ sọ anything. Ṣé kìí ṣe pé késekése la rí ní 2025, kàsàkàsà ń bọ̀ lọ́nà ní 2026? Torí dídé dákẹ́ ẹ̀yin sá, ẹ̀yin bàbá yìí, ẹ̀yin gómìnà wa, ẹ̀yin sẹ́nítọ̀ wa, ẹ̀yin rẹ́pù wa, all the Yorùbá tó yìí wà nínú ministry, either you army, police officer, civil defence, DSS, SS, dídákẹ́ tẹ́ ẹ dákẹ́ wà lára tó ń ṣekú pa ọmọ Yorùbá. Ṣé kìí ṣe kékeré la rí ní 2025? Èyí tó ju wa máa tó rí ní 2026. Ṣé kìí ṣe eléyìí tó máa kà màmá? Do you ready to stop it? Pé n tó ju àwọn ọmọ kóòtù òjíire rí ní 2025, nígbà kó ṣẹlẹ̀ ní 2026. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ohun tó ju ìran yín rí, tí ojú ìran yín rí tó ṣẹlẹ̀ ní ìlú kọ̀ọ̀kan tẹ́ ìjọba lé lórí ní 2025. Ìgbésẹ̀ lẹ́wọ́ lẹ́gbẹ́sà kábíyèsí tí irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ ní 2026 tá à ń wọ̀ lọ yìí. àwọn la fi sọ pé ìjà àgbà méjì tẹ́ ń jà ẹ fi ń pa Yorùbá lára ni. ìjà supremacy tẹ́ ń jà ṣé òyìnbó yẹ correct, ẹ fi ń destroy ìran kóòtù òjíire ni. ohun tó favour yín lẹ̀ ń ṣe. Do you ready to do what will favour your origin? ká tètè mọ̀. Are you ready to fight for the Yorùbá race? Torí ẹnikẹ́ni tó bá ti wà ní ipò àgbà, ní ipò àṣẹ, ní ipò agbára, a fi ṣo lórí ibì kan láti dáàbò bò wọ́n ni, láti pèsè jíjẹ mímu fún wọn, pèsè jíjẹ mímu fún wọn yẹn ọ̀nà tó jẹ́ máa fi wọlé, àníkẹ́ ló máa fún wọn lóúnjẹ. Bí ráìsì agolo mẹ́ta táwọn olóṣèlú wa ń pín káàkiri yìí kọ́ ni mò ń sọ. Iná bí majority ẹ̀yin tí àgbààgbà tẹ́ ẹ wà lórí ipò agbára lẹ́nìí, lórí ipò àṣẹ nílẹ̀ Yorùbá, lẹ́tí lérí ọ̀fẹ́, lẹ́tí dé Canada, lẹ́tí dé America, lẹ́tí dé London, lẹ́tí dé Japan, lẹ́tí dé Morocco, including Egypt díẹ̀, tẹ́ ẹ mọ̀ bí ìṣègbè ṣe rí. Kí ló dé tẹ̀yin ò lè ṣe lọ́dọ̀ wa? Ṣé owó ni ò sí ni? Ẹ̀dìyẹ yín ńlá àgùn àbí irú ẹ̀ ní òjì àmọ̀ nítorí pàtí kẹran mérò ni. Àwọn tẹ́ ẹ kó mọ́ra, àwọn yẹ nínú sílábọ̀sì wọn, nínú àjẹ́ndà wọn, nínú mission wọn, there is nothing like a development at all. And ohun tí àwọn òfẹ́ yẹ wọ́n fẹ́ gbé wá sọ́dọ̀ yín. Ẹ̀yin náà ti wá ń darapọ̀ mọ́ wọn to turn all the Yorùbá to almanjeri. Láfi ní pé àkókò fún yín rè láti jà. Kó má lè jẹ́ pé n tójú wa rí ní 2025 yìí tó kù bí ọjọ́ mélòó, today is 30 àbí èní ti lọ, ọ̀la nìkan ló kù 31. Kó má lè jẹ́ pé nígbà tá a bá bẹ́ gẹ̀ṣẹ̀ tẹ́nìyàn bá fò tó fò wọ̀ sínú 2026, kó má tó jẹ́ pé bàbàrà ni ó tún máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Torí Fúlàní ń palẹ̀ ogun mọ́, Èdùmàrè jẹ́ ó tẹnu mi bóde. Bóyá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá máa gbọ́ pé Fúlàní ń palẹ̀ ogun mọ́, Èdùmàrè jẹ́ ó tẹnu mi bóde. Bóyá tá a bá ń sọ
àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtọba àti ìjòyè tí sẹ́nẹ́tọ̀ tí gọ́ọ̀nà tọmọ Yorùbá tó wà ní security department wọn á lè gbáradì pé lóòótọ́ lódodo ìran mi ò gbẹ́dọ̀ parun pé Fúlàní ń palẹ̀ ogun mọ́ Èdùmàrè jẹ́ òtẹnu mi bóde torí tewúrẹ́ bá jẹ lọ títí á padà wálé o bágùtàn bá jẹ lọ títí á padà wálé o ilé o làbọ̀ sinmi oko o ilé àbọ̀ ìsinmi oko yẹn làwọn fẹ́ bàjẹ́ they want to take it for you ṣé kìí ṣe ń tójú wa rí ní 2025 ojú wa ó tún rí okay kidnapping 2025 is 40%. Ṣé kìí ṣe 80% la máa rí ní 2026 ìpànìyàn ọlọ́run má ti járe mọ́ bọ̀tọ̀ ọ̀rọ̀ eléyìí ń sọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ eléyìí ń sọ̀rọ̀ àdúrà tá a bá ṣe múra bónílé bá ṣe múra ló lè ṣe ní kólé ẹ̀ bónílé bá tó ṣe lére gègé tó gbé tẹlifíṣàn ń bẹ̀ plasma tẹlifíṣàn tó jẹ́ pé tó bá wọnú lére wa bẹ́ẹ̀nìyàn bá lọ́kàn aníṣẹ́ ọlọ́run ò sí kó wá ṣe gbogbo ẹ̀rẹ́ gègé kó ṣí géètì ẹ̀ lẹ̀ kó ṣílẹ̀kùlẹ̀ kó wá bá títí ẹ̀ lọ tó wá máa tó bí 2 or 3 hours kò ní bá nǹkan kan bẹ̀ rárá àwọn jù kọ́ lọ́wọ́ ni àìwọ́ ló ṣílẹ̀kùlẹ̀ ilé tí ò bá ti nílẹ̀kùn ló lè máa ń jà dídákẹ́ tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dákẹ́ number 1 access for the Fulanis láti máa ṣe Yorùbá bó ṣe wù wọ́n ẹ̀yin àgbààgbà iṣẹ́ ẹ ṣetán láti gba ìran Yorùbá ní 2026 do you ready to provide security for the Yorùbá in 2026 torí pé okùn tí Fúlàní fi lé wa lọ́rùn tí ó fún wọn lórí ọ̀fẹ́ láti lè máa wọlé Yorùbá máa ṣe bó ṣe wù wọ́n ẹ leave what that wanted torí mo mọ̀ tí Sunday Igboho tí ò bá sí wanted á wọnú Kwara yẹn lọ ní tó ṣẹlẹ̀ ní Kwara ò ní ṣẹlẹ̀ ọ̀tá lóye ọmọ Yorùbá wà láàyè ọ̀tá ni ó yà kú tí gbogbo ọmọ Yorùbá bá yà wọnú Kwara pé no ẹ má pa wá mọ́ tó kúrò mẹ́ẹ̀ tó wọ Kogi lọ ní okun kò ní ṣẹlẹ̀ pípa tó ń pa wá lọ́tún tó pa wá lọ́sì kò ní ṣẹlẹ̀ bọ́tẹ̀ yín àgbààgbà ilẹ̀ Yorùbá àtọ́ba àtìjòyè ẹ kọ̀ láti leave that wanted pé ọmọ yìí ò ṣẹ̀ ọmọ yìí ò ṣẹ̀ ó ní kí ìran Yorùbá ọmọ kú mọ́ ni ṣé 2026 yìí ṣé kìí ṣe pé olódodo ọ̀tún máa jìyà bí ẹlẹ́ṣẹ̀ again ṣé 2026 ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣé kìí ṣe pé ẹ̀yin náà ọ̀tún máa dọ́gbọ́n máa ṣe àtìlẹ́yìn fáwọn tó ń pa ìran yín ẹni ní ọ̀rọ̀ kọ̀rọ̀ wo lọ́mọ yìí ń sọ báwo la ṣe máa ṣèrànlọ́wọ́ fáwọn Fúlàní tó ń pa ìran wa dídákẹ́tẹ́ dákẹ́ ni number 1 agbára níṣẹ́ dídákẹ́tẹ́ dákẹ́ yẹ number 1 agbára ni fún ọ̀tá mo ti sọ nínú ọ̀rọ̀ kan rí bàbá mi ló sọ̀rọ̀ yẹ ó ní kò sí bí alágbára kan ṣe gbójú tó lágbára tó tọ́mọ bá lọ ṣeun tí ò dáa tó ń lé ọmọ yẹn bọ̀ gbúrúgbúrúgbúrúgbúrú tọ́mọ forí sọ̀nà ilé bàbá ẹ̀ torí bàbá ẹ̀ tó sásẹ̀yìn bàbá ẹ̀ ó ní bí alágbára yẹn bá ṣe ń bọ̀ á kọ́kọ́ rọ̀ ná á tẹ̀ slow ó lè àwọn máa sọ pé kí ló ṣẹlẹ̀ ọmọ yìí ni ọmọ ni kí ló ṣe àdéhùndòdè bàbá lè ní má bínú má bẹ́ẹ̀ bá wí má bínú má bẹ́ẹ̀ bá wí kó kojú sọ́mọ pé kí ló dé tó lọ yájú sẹ́ni tó jù ẹ lọ ẹ rojú ẹ bójú ìyá ẹ ó ṣojú bójú ìyá ẹ aláìgbọràn má bínú jáde ọmọ mi má bẹ́ẹ̀ bá wí ṣùgbọ́n ẹni tó lágbára yẹn tó bá ń lé ọmọ yẹn bọ̀ tọmọ yẹn sáyé bàbá yẹn tó òun àti bàbá yẹn tó dì wọ́n mú alágbára yẹn máa jìyà lọ ni á jìyà lọ ṣùgbọ́n tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ń ṣe lónìí wọ́n lé ìran Yorùbá bọ̀ ìran Yorùbá sáyà yín ẹ ti ìran Yorùbá padà táwọn Fúlàní ni ẹ wá dákẹ́lẹ̀ bá ń wòran èrè ìdí tí àwọn Fúlàní fi ní access to do whatever they like in Yorùbá land nìyẹn sáà ẹ̀ẹ̀mẹyẹ 1000 àwọn tó wọlé Yorùbá
ní 2025 yìí àwọn kan wá ń gbà yẹn wọ́n náà fẹ́ ṣiṣẹ́ ní Dangote refinery mi mọ̀ pé bóyá kẹta náà fẹ́ lọ gbẹ́ ń bẹ̀ bóyá kọ́tà náà fẹ́ lọ máa gbẹ́ ní Dangote refinery àlọ́ la rí àárí àbọ̀ abẹ́ ti gbàgbé àwọn kan náà tó jáde síta tó gbé sàbíkẹ́ẹ̀tì kò ṣọ̀fẹ́ Kétu Alápẹ̀rẹ̀ Òṣòdì Máfolúkù Ìkẹjà local government tó gbé sàbíkẹ́ẹ̀tì ẹ̀ka tó máa fẹ́ fi join Nàìjíríà àmì ẹ ti gbàgbé àwọn tó fi tírélà kó wọlé ẹ ti gbàgbé thousand of them ló wọlé Yorùbá lọ́dún yìí tẹ́lẹ̀ ń ṣọṣẹ́ bó ṣe wù wọ́n ibì kan wà ní Ìkòròdú tó confam alọ́bẹ̀ abẹ́rẹ́ ọlọ́kadà yìí lábádárúkọ bẹ́ẹ̀ ló wá ní kálọ̀ síwájú bẹ́ẹ̀ pé kálọ̀ sọ́dọ̀ àwọn Fúlàní yẹn mo ní kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ò lè gbé wa ní ṣèbí Yorùbá lẹ́ ń sọ yìí ó ní ọ̀kadà Yorùbá òun wọbẹ̀ páwọn Fúlàní ló ń wọbẹ̀ ọ̀kadà àwọn tó bá ń gbé Kòròdú wọn á máa àdúgbò yẹn mo ní what àwọn ní tí ọ̀kadà Yorùbá bá wọbẹ̀ wọn á gba ọ̀kadà lọ́wọ́ ẹ o owó ló máa fi gbọ́ ọ̀kadà ẹ̀ padà o ó ní Fúlàní ló ń wọbẹ̀ ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ilẹ̀ Haúsá it is because our leaders keep quiet kẹ ẹ máa pa wọ́n lọ bó ṣe wù yín torí tó bá jẹ́ pé wọ́n gbá wa lójú lẹ́ẹ̀kínní gbọ́là tí Sunday Ìgbájú yẹn bẹ̀bẹ̀ yín àgbàgbà tẹ́ ní what happen kí ló dé tẹ̀lé fẹ́ ń gbá ọmọ yẹn bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣe fún yín tẹ́ ẹ pa kúrú mọ́ wọn tó bá tẹ̀ ní lọ́kàn láti gbá ìkejì kò ní gbà torí á ní àwọn bàbá ẹ̀ wà nítòsí o ṣùgbọ́n ẹ̀yin bàbá àtòdé òní wọ́n ń gbá wa lójú lọ́tún gbá wa lójú lọ́sì ìkó imported ìkó wọ́n gbélé wa lórí ẹlẹ́kùn pàkọ́ sí wa tẹ́ ṣe bí pé ẹ̀rí wa ní 2025 ṣé kì í ṣorú ìwà bẹ́ẹ̀ ló tún máa ṣẹlẹ̀ ní 2026 ṣé kì í ṣorú ìwà bẹ́ẹ̀ sà ló tún máa ṣẹlẹ̀ sí wa ní 2026 tí Fúlàní ọkàn máa kán wa ní kó lọ tá a máa sọkú yọ̀bọ̀ wọ́n ti tún jí wa gbé ẹgbàá wa o àìmọye àwọn ọmọ Yorùbá tó wá tàn tó ń ṣe bí pé wọ́n fẹ́ ra alájà kan wà ṣé Ọ̀yọ́ yes pé wọ́n náà fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ láì mọ̀ pé wọ́n fẹ́ wá jí ń gbé ni wọ́n ti mọ́nítọ̀ o 1 hour alájà wọlé 2 hours alájà gbà tó máa di 3 hours nọ́mbà pé ẹ lọ mú 50 million wá o alájà ti wà lọ́wọ́ wa o. ẹ̀mí yẹ ọmọ Yorùbá tó gbé ní 2025 àwọn bàbá wa wọ́n ní àyè gba tápà ó kọ́lé ìgúnnú ìgbà tí ọ̀rọ̀ pípa èdè ni mo ṣe wàá mọ ìtumọ̀ òwe táwọn bàbá wa jọ ìhànà ń pa pé àyè gba tápà ó kọ́lé ìgúnnú àyè gba Fúlàní wọ́n ń jayé ọlọ́ba ní ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ó lè jẹ́ bí Èkìtì state wọ́n ní sẹ́ríkì Fúlàní ṣùgbọ́n nísìnyí gbogbo ìlú náà làwọn náà ti ní olórí táwọn ọba wa bẹ́ẹ̀ ẹ̀yin kábíyèsí wa àìmọye wọn tẹ́ ẹ fi jóyè ìyà ìyẹn jẹ́ ìran kóòtù òjíire àwọn ọba wa òré èèyàn fi jóyè wọ́n fi Fúlàní jẹ Akínrógún Ajagungbadé wọ́n fi wọ́n jẹ aṣojú ọba bọ́ba tòlú ṣé kìí ṣe bẹ́ẹ̀ náà ni ó ṣe tún continue ní 2026 ọba lóyin ní ìran àwọn tó ń jí wa gbé tó ń pa wá bẹ́ẹ̀ nípẹ̀rán Balóyin of Yorùbá land ṣé kìí ṣe bẹ́ẹ̀ àbí kékeré la rí ní 2025 kàtàkàtà ń bọ̀ lọ́nà ní 2026 kò yẹ kó jẹ́ pé n tójú wa rí ní 2026 ní 2025 yìí kójú wa tó wá lọ rí ní 2026 la fi jáde síta pé ẹ̀yin bàbá ẹ̀ bá wa gbọ́ta sí àkókò rèé tó yẹ kẹ́ ẹ jà fún ìran yín àkókò rèé ẹ̀yin àgbà yìí náà bàbá Tinubu lẹ́sọ̀ wípé ìka tó bá tọ́ sí mú la fi ń romú it's not possible kí n fẹ́ romú báyìí kékeré ilé ìbọn rí pé kò wọ́ mo gbọ́dọ̀ wá ilé tó máa wọ inú wòye dáadáa ọ̀ eléyìí ṣẹ́rí ṣọ́dọ́ ló máa wọ̀
tùgbẹ́ ní máa lè wọlé yìí pé mo fẹ́ fi romú mò ń tara àmì jẹ ni ẹ̀yin lẹ ní ìka tó bá tọ́ sí mú la fi ń romú. This is time láti dìde kẹjà fún ìran Yorùbá. Tí ẹ bá fẹ́ ìpànìyàn ìjínigbé kó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá mọ́, ẹ kọ́kọ́ bá wa tú okùn tí Fúlàní tó dè. Ó lè difficult fún yín láti tú ní 2025, ẹ jẹ́ ó rọrùn fún yín láti tú ní 2026. tó bá jẹ́ pé lóòótọ́ náà ní àdó olóró gbàmù ní Èkó òun rúgbó bọ̀ ni ìran Yorùbá ráre ní ọdún 2025 wọ̀nyí, ẹ má tún jẹ́ ká ráre ní 2026. láti January ló yẹ kí ìran Yorùbá ti máa kọrin àwáyìn Olódùmarè pé àṣẹ 2026 lọ́lọ́run fẹ́ gba ìran kóòtù òjìrè lẹ̀. ó kù tí Fúlàní dè tẹ́dẹ̀ mọ́ wa lọ́rùn yẹ kẹ́ ẹ já. to give the Yorùbá access to be a security for themselves. torí nínú ọdún 2025 yìí AK-47 náà fi ń ṣílẹ̀kùn mọ́ àwọn èèyàn wa lórí ní Ìgbómìnà ní ilẹ̀ Ìgbómìnà AK-47. ní 2025 yìí àdá náà fi ń lé àwọn àgbẹ̀ wa káàkiri Èkìtì láwọn Fúlàní. ní 2025 yìí Fúlàní ń da màálù láago kan òru tí ò sí kankan tó máa ṣẹlẹ̀. They became untouchable. bọ́lọ́pàá bá AK-47 lọ́wọ́ wọn ọlọ́pàá máa gbẹ̀gbẹ́ wọn kọjá ni. bó jẹ́ àdá ìgòdán náà bá lọ́wọ́ ọmọ Yorùbá dẹ̀wé àrẹ́sì. ṣé kìí ṣe pé n ta tó máa experience ní 2026 nìyẹn. bó o lọ bọ wọn ṣe sórí tí ìnà kí ìran Yorùbá ò ṣe. ẹ̀yin bàbá wa bó o lọ bọ ṣe sórí o tí ìnà kí ò ṣe. ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lórúkọ sísá mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bó o lọ bọ Yorùbá ṣe sórí ẹ̀ lọ bọ Fúlàní ṣe sórí tí ìnà kí ò ṣe. à ń pariwo láti jẹ́ pé ikú tó pẹlẹ́dìyẹ ẹ má jẹ́ ó padà peléwúrẹ́. ikú tó pẹlẹ́dìyẹ peléwúrẹ́ ní 2025 yìí o ṣé ẹ̀ tún ní jẹ́ kó pa eléwúrẹ́ ní 2026. a fẹ́ kí rẹ́kọ̀dù wa kó ṣèjì ní 2026. we want to secure our land. we don't want Fulani again láti máa pa wá bí ẹni pẹ́ náà. at all. our senators the rep ṣé kìí ṣe pé eré owó lẹ́tún máa sá ní 2026 yìí bẹ́ẹ̀ ṣe sá ní 2025 tẹ́fẹ̀mí wa tàfàlà. ṣé 2026 tí ẹ̀mí wa máa wà important lójú yín? ṣé ààbò Yorùbá máa mọmú láyà yín? torí 2025 ààbò wa o kò tẹ́ nǹkan kan fún yín at all. one governor ó ṣe mistake yẹn tán and before we are a ti ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n rí wípé ńgbà táwọn ò kàwé àdẹ lówó àmọ̀yàn àwọn illiteracy ló ń sọ̀rọ̀ but nígbà tó ṣe tán ó kábàámọ̀ wàhálà ń ṣẹlẹ̀ wọ́n jìyàn gbé. allow the Yoruba people to secure their own forest. ó wá lọ sábùjá lọ béèrè fún sójà ìgbà tó máa kó sójà fún 80% of the sójà tó kó fún their Fulani. àrà wa ran bọ́ǹbù lọ́wọ́. ṣé kìí ṣe pé irú ẹ̀ lẹ́tún máa ṣe ìwà tí ẹ̀yin àgbà Yorùbá wù ní 2025 là ń pè ní pété ènìyàn lọ́kọ́nlé tó ń fọwọ́ kómi. ṣé 2026 náà ṣé kìí ṣe pé ẹ máa tún lọ́kọ́nlé ẹ tún máa fọwọ́ kómi tí Fúlàní ó tún máa lórí ọ̀fẹ́ àti máa pa ìran Yorùbá. ẹ̀yin bàbá mi ènìyàn máa ṣe tí ò dáa tí ò ní mọ̀ pé tó ń ṣe ò dáa. ṣé kìí ṣe orú ìwà tẹ́ wù ní 2025 yìí tá à ń pè ní adára níta má dára nílé tó ṣílẹ̀kùn
fún ọ̀tá òde láti máa pa àwọn ọmọ títí ẹ̀bẹ́ nípa ẹran. Ṣé kìí ṣorí ìwà náà lẹ́tún máa wù ní 2026 tó kọjọ́ kan tá a máa bẹ́ kẹ́sẹ́ sínú ẹ̀ yìí? Ṣé ẹ dá ìròyìn ayọ̀ padà sí ilẹ̀ kóòtù òjíire ẹ̀yin bàbá wa? Ṣé kí ìran Yorùbá máa retí ìròyìn ayọ̀? Tẹ́fẹ́ dá ìròyìn ayọ̀ padà sí ilẹ̀ kóòtù òjíire, ẹ kọ́kọ́ bá wa free Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ fi àkáǹtì Sunday Ìgbòho lẹ̀. Ẹ jẹ́ kí bí Gumi ṣe ní access tó ń rìn kiri káàkiri tá a mọ̀ pé agbódegbà àwọn agbésùmọ̀bí ni. Ribado tẹ́lẹ̀ wà lára àwọn tó ń feed tó ń san sálárì fún àwọn Boko Haram yìí tó ń rìn tó yan falala káàkiri. Ẹ jẹ́ kí Sunday Igboho náà ní access láti máa rìn máa yan falala káàkiri pé tó náà bá gbọ́ pé àwọn Fúlàní fẹ́ ṣẹṣẹ́ ń bẹ̀yẹ o ó yá ẹ̀yin bẹ́ẹ̀ fẹ́ yá ẹja lọ́bẹ̀. Ọ̀nà àkọ́kọ́ tẹ́ lè fi dá ìròyìn ayọ̀ padà sí ilẹ̀ Yorùbá kán ní Fúlàní fẹ́ lọ àtáàkì Yorùbá o, àwọn ọmọ Yorùbá ti délẹ̀ wọ́n ti lé wọn dànù, wọ́n wúde èèyàn kan Yorùbá pa mẹ́wàá nù wọn tán pè ní self defence. Kẹ wá dìde kẹ wá jà fún ìran yín. Àwọn orúkọ táwọn Fúlàní ń pera wọn tó bẹ́ẹ̀. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá, ìjà èmi ni mo jù ẹ́ lọ, ìwọ kọ́ ló jù mí lọ lẹ́fi 2025 jà. Ṣé kìí ṣe ìjà náà lẹ́ tó máa continue ní 2026? Èmi ni mo jù ẹ́ lọ sẹ́, èmi ló lórí aládé, èmi ni mo ní empire. Irọ́ ìwọ kọ́ ló ní empire, èmi ni bàbá ẹ, ìwọ kọ́ ni bàbá mi. Ìjà tí ẹ̀yin àgbà ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá jà ní 2025 nìyẹn. Ṣé kìí ṣe pé òun náà lè máa continue ní 2026? Kọjọ máa rókì lọ́kàn èmi àtọkàn ẹ̀yin náà. Ìwà àfẹ̀yàn jóyàwòdì kò lè gbẹ́dìyẹ. Alágbára ilẹ̀ Yorùbá tó sọra rẹ̀ di information minister. Ṣé kìí ṣe ohun tá a tún máa dáwọ́lé ní 2026 nìyẹn? Ṣé kìí ṣe pé Fúlàní ó tún máa dún mọ̀húrú mọ́ wa tẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá àtẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n máa sá wọlé? Ẹ má gbàgbé o, wọ́n ti ń pa àwọn ọba náà o. Ṣé ẹ dẹ́kun ká má rí àwọn ọba pamọ́ ni, àbí wọ́n tún máa tẹ̀síwájú láti máa bu ọba mọ́lẹ̀? Ẹjẹ́ àjọrò o, èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì, adára fún wa ọjọ́ òní tiwa. Ẹ má gbàgbé, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ̀yin tẹ́ ń rìnrìn àjò ọ̀la ọjọ́ àrèsùn ọdún tá a máa kí happy new year bọ́ sínú ọdún tuntun, bọ́ sínú 2026. Ẹ dákun tẹ́ bá ti ń bọ̀ ẹ̀ fúnra lójú ọ̀nà. Ọdún yìí ò ní bẹ́ẹ̀ ni kankan wa nínú àhámọ́, kò ní bá wa nínú kòtò. Ẹ ní ṣìrìn o, ẹ ní ṣìrìn. Àwọn bàbá wa jọ̀wọ́n àná wọ́n ní ìfúnra òun lóògùn àgbà. Wọ́n ní pásá òfúnra ní pásá jásíná, àjà òfúnra làjájì, tó nílé ò bá fúnra ó lè ní òkò, ó lè ara ó lè ẹ̀mí ò ní jà wá o. Ọdún ayọ̀ la máa ṣe. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, àkókò rèé láti jà fún ìran yín, kórìsùn wa má bàa parun. Àkókò rèé láti gba àyà wa. Èkìtì a máa sọ pé lọ́gbà àyà lọ́wọ́ ẹ̀. Ìyẹn ni pé kéèyàn kan bá ti ń halẹ̀ mọ́ ẹ tó bá ti rí tí ẹ̀rù á máa bà ẹ́, ìwọ́kàdé ló kọjá lọ bá ń gbóúnjẹ ọwọ́ ẹ wàá tètè gbé fún, bá ń gbóúnjẹ ọwọ́ ẹ wàá gbé fún. Ṣùgbọ́n níjẹ́ láti lọ́gbà àyà lọ́wọ́ ẹ tó ní máa gbé oúnjẹ kọ́ kó tó súnmọ́ ẹ tó yà nígbàdú bọ́ọ̀là àkọ́kọ́ ṣọ́ọ̀kì pé wọ́n ní ó gbà àyà lọ́wọ́ ẹ nìyẹn. Ẹja gbà àyà wa lọ́wọ́ àwọn Fúlàní torí ìnìkan torí ọ̀la ni. Adára fún ọjọ́ òní tiwa o. Happy New Year in advance. Mo ń retí nǹkan ọdún mi o. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, I'm still expecting nǹkan ọdún
obìnrin ló máa ń gba nǹkan oṣù, nǹkan ọdún làwa ọkùnrin máa ń gbà. Á dára fún wa. God bless you. Àgbàrá yìí fòkòtò, ire ayé wa ò ní fòwárò láṣẹ Olódùmarè. Ọdún ayọ̀ la máa ṣe o. Àwọn bàbá wa ní èkéke ní máa ń lékè igi bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè. Àwa la máa lékè àwọn ọ̀tá wa. Ẹ̀bẹ̀ ni ẹja bẹ àwọn bàbá wa bí wọ́n ṣe dákẹ́ ní ọdún yìí, ká má ṣe bẹ́ẹ̀ dákẹ́ ní ọdún tó ń bọ̀. Dídákẹ́ wọn lọ́dún yìí ó mú ewu wá sí ilẹ̀ Yorùbá. Lọ́dún tó ń bọ̀ káwọn náà dìde, ọmọ akin ni wọ́n. Ìran bàbá tó bí wọn yìí ṣojo. Kí ló dé táwọn bàbá wa ń bẹ̀rù Fúlàní? Àdó olóró kan ló dún ní Sokoto. Ẹ wá wò wọ́n ṣe jáde síta tán pariwo, we now allow Tinubu to kill our children, we now allow Tinubu to kill our family. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń pa wá bí ẹni paran, àwọn bàbá títí wá dákẹ́. Òun ni mo fi ń béèrè pé ṣé kìí ṣe pé wọ́n ṣe dákẹ́ ní ọdún 2025 yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ó ṣe dákẹ́ ní 2026.